mo kí wa o gbogbo àwa tá à ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo èèyàn pè ní olùkọ́ àgbà gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa yìí pé a fẹ́ fi nǹkan pàtàkì hàn wá ibẹ̀ náà là ń lọ o lọ́nà Òjúgbó tààràtààrà ni torí wípé Yorùbá ní bọ́mọdé ọ̀bá débi ẹ̀rù yóò sọ yìí pé kò sí nǹkan tọ́pọ̀lọpọ̀ ò rí rí la fẹ́ fi hàn wáyé kábàá lè mọ̀ pé aṣẹ̀dá ó fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́ọ́nì àti àwọn nǹkan ìyanu ó fi jíìkì wa ní ilẹ̀ Yorùbá ìlú Ìbàdàn la wà ó ní orílẹ̀ Ìbàdàn ní ìlú Àkùfò ní Alájàtà ńlá wà á rí bí bàbá wa ṣe mú wa lọ ẹ̀ á rí pé Òjúgbó là ń tọ̀ ìrìn tá a ti ń rìn bí o yóò ti máa lọ bí ìrìn ìṣẹ́jú márùn-ún wọ́n sì tún wá pé ibi tá à ń lọ ó sì wà lọ́wọ́ ọlú torí náà o ẹ máa bá wa ká lọ àwọn ọmọ kéékèèké gan wọ́n tẹ̀lé wa torí pé ọ̀pọ̀lọpọ̀ iná ẹ̀ ni àwọn èèyàn sì tún kù tiẹ̀ pé wọ́n tó darapọ̀ mọ́ wa wọ́n fẹ́ wo kí ni ẹni tí a fẹ́ lọ wò bẹ́ẹ̀ sì ni torí pé Yorùbá ní ìtọ̀sẹ̀ ń ló ní Ọ̀yọ́ torí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ni o Lájí Abbas olùkọ́ àgbà mò ń bọ̀. tó mo tún kí wa o gbogbo àwa tá à ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá lẹ́ẹ̀kan sí i pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa yìí pé ìlàkàkà wa ni pé bóò ni àṣà àti ìṣe àti àwọn àjogúnbá baba ńlá wa bóò ni ò ṣe ní di ohun ìgbàgbé tá a sì sọ ọ̀pọ̀lọpọ̀ ibi tó bá yẹ o ká sọ di ibi ìgbafẹ́ káwọn èèyàn lè mọ̀ yìí pé aṣẹ̀dá fi àwọn àlùmọ́ọ̀nì àtàwọn nǹkan pàtàkì kẹwa nílẹ̀ Yorùbá ọ̀dà tá a bá gbàgbé jẹ́ rán wa létí mo ti lọ sí Ògúndìgbàrò nílùú Ìwó bákan náà mo ti lọ sí Bigi ńlá nílùú Ìwó tí mo sì ṣe ìlérí pé ń fi ojú ibi tí Ọ̀rúnmìlà tẹ ìjì Ògbèsì ní òkè Òòrì hàn wá ṣé àgbàgbé pé mo lọ sókè Mẹ̀sí o bákan náà mo sì lọ sí òkè Ẹ̀rì ní Ìjẹ̀bú Òde mo délé Balógun Ìbíkúnlé bákan náà mo sì délé baálẹ̀ Oyèsílẹ̀ Olúgbòde nílùú Ìbàdàn ṣé àgbàgbé pé mo ti fi lé Balógun Kúkú hàn wá ní Ìjẹ̀bú Òde pẹ̀lú nítorí náà o ibi táwa wà lónìí ìlú Àkùfò la wà ó ní Alájàtà lọ́dọ̀ àwọn bàbá wa yìí torí pé àárín òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ olóko ó ti tó bíi ẹ̀ẹ̀mejì tá a ti wá bá àwọn bàbá wa yìí fún àwọn iṣẹ́ ìwádìí bàbá wa ẹ̀ bá wa kí àwọn ará ilé tí wọ́n ń gbọ́ yín tí wọ́n sì ń wò yín kedere. gbogbo ará ilé a kí yín o àdúrà yín ó gbà èṣù tí ó tò yán ẹni tí ò tí ì bí ó bì ẹni tó ti bí ò ní kú gbogbo ẹni tí ń ṣe káràkátà yóò máa jèrè àṣejèrè ọjà láàmú ṣe o ẹ̀mí wógùn a nílò rúṣurúṣu kéṣe nígbẹ̀yìn ayé èyí di èṣù lára la wà yìí o láàlú ògiri òkò àdẹ̀múdẹ̀mú bàtà bá ké lówó ìjásàkálù ọdún ẹ̀ láwà yìí o. bàbá wa ní ìjẹjọ ẹjọ́ yẹ wá yí pé àwọn baba ńlá yín wọ́n bá a bẹ́ẹ̀ ni wọn ò lè sọ ìtàn bó ṣe débẹ̀. wọn ò sọ tán bí bó ṣe débẹ̀ fún wa ṣùgbọ́n bàbá tó bí bàbá wa láwọn bá ń bẹ̀ ni wọ́n sì jọ ṣèpín ni pé bò lè lo Alájàtà ó ṣe máa dáa ó sì níyọ̀ dáa tí wọ́n máa fún a máa wá níjọ́ Àlàmísì mọ́júmọ́ Jímọ̀ tí wọ́n mọ̀ wípé wá bà tó bá fẹ́ béèrè wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ gbà wọ́n fún aboyún ilé yóò bitibiti re àgàwọ́n tó wà làbọ̀sùn ẹni tí ọba róyún ní tó bá dọ́dọ̀ rẹ̀ tó bá pọ́ ọmọ lòun wá yóò bímọ ẹni tí ọba rí ṣe tó bá dọ́dọ̀ rẹ̀ yóò rí ṣe àwọn tí wọ́n fẹ́ lọ ìlú òyìnbó tí wọn ò rí físà gbà wọ́n lé wọn lọ ìlú òyìnbó. ti tóbi Ọlọ́run ti rí lù bàbá wa ká torí táwa máa ń gbọ́ wọ́n ní bí èrè ni ẹni tó pọnmọ ẹni tó rúgbá bẹ́ẹ̀ làwọn èèyàn wá ṣe máa ń sọ fún wa tẹ́lẹ̀. ẹ rí i pé iṣẹ́ Olódùmarè ọlágbára ǹjẹ́ agbára èèyàn ká èyí láti gbé gbogbo ilé ọ̀kan lórí torí bí báwa náà ṣe bá lọ báwa bàbá tó bí bàbá wa náà ṣe bá ń bẹ̀rù kó tó di wípé wọ́n pè lóko pé láàlú òbí iṣẹ́ tí wọ́n bá sì bẹ̀ náà ni ó jẹ́ bó ṣe rí nù. àmọ́ náà wọ́n wà káàkiri gbogbo ibi tá a dúró sí. àwọn wà káàkiri wọn. ọpọ́n ayò àwọn ọmọ ẹ̀ ni. tí ọmọ dá wọ́n mọ táyà. ọpọ́n ayò fáwọn ọmọ ẹ̀. òótọ́ mọ̀ ni. ohun tó nù ọpọ́n ayò rẹ̀ lọ táwọn ọmọ rẹ̀ máa ta lọ́sàn-án
ọpọ́n ayò ojú mélòó méní méjì mẹ́ta mẹ́rin márùn méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá lélẹ̀ ṣé ojú mẹ́wàá náà lọ́pọ́n ayò mọ́ ní. mẹ́wàá náà ló jọ ọpọ́n ayò gbogbo ọpọ́n ayò tí ń bẹ ní Nàìjíríà mẹ́wàá ni márùn. iná ló tó wà ń bẹ̀ wọn ẹ̀jẹ̀ tó kélé náà méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tóbi. igi wo lélẹ̀. igi bàbá àgbà ni. igi nílẹ̀ kámẹ́rà ẹ̀. ó rí i pé aṣọ wípé à ń pè kan ọkùnrin kan ní Yíbò Samuson ní jẹ́ nígbà ògègì arèrè níbẹ̀ ọ̀gá tó báyìí sílẹ̀ wọ́n gbẹ́ kòtò fáwọn máa fà á láyùn ni nígbà ògè tán kò lè là ọfọmọ ẹ̀ kí ni. A tún ní ẹnìkan òun náà tún gégi à ń pè ní Alhaji Ramani nígbà ògègì tán ìyàwó ẹ̀ tó lóyún ẹtù ló bí. ẹtù. bẹ́ẹ̀ ni ìyàwó kú. ìyàwó kú ọkọ náà ti lọ. wọ́n fojú di. wọ́n fojú di láàlú ògiri òkò. kò sẹ́ni ó sì fojú di tí ẹ̀bùrọ̀ ò ní bọ́ lásọ. wọ́n gbódìdí ẹlẹ́dẹ̀ wá bẹ́ẹ̀ ńgbà náà kọ̀ pa wọn bàbá àgbà ló ti bó wọn ló ti yíra. wọ́n kàn bá ẹran kábẹ̀ ní kọ̀ọ̀rẹ́ jẹ́. èyí tá a wá ṣe lónìí kò ní hu wa. lórí ewé àwọn ọ̀gbọ́dọ̀ àwọn ìwé ọ̀gbọ́dọ̀ ohun òrìṣà. ìdọ̀bálẹ̀ ìjọ ọ̀gbọ́dọ̀ ohun olúgbó. láàlú ògiri òkò wọn náà fẹ́ mọ̀ ni wọ́n fi wá. wọ́n fẹ́ mọ̀ sí dáadáa ni o kọ́ sọ̀rọ̀ alájà tàbí ìlú ńlá kágbègbè rẹ̀ náà túbà kò tó ṣẹṣẹ ipò náà mọ́jà ládájà tàbí mọ́jà lágbègbè rẹ̀ láwọn náà mọ́ kan bí gbogbo àwọn ọmọ tí wọ́n wà lóyìnbó ìtọ́ wà lẹ́kọ̀ọ́ ìtọ́ wà níbikíbi tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ kí wọ́n máa tẹ̀lé kí wọ́n máa ní mọ́jà yóò bí wọn àpamọ́ wájú lójú wọn máa pamọ́ jẹ́ wọn pàpàdà lójú wọn pàpàdà kára àwa náà mọ́jà jẹ́ lásán yàwá náà jẹ́ èèyàn ẹni tó wá dọ̀ rẹ̀ náà ẹ̀kílẹ̀ kó kọ́ yín. Laji Abbas. Laji Abbas jésù ọwọ́ tiẹ̀ náà máa lọ wá májò òṣìṣẹ́ ṣe májò ọkọ̀ ṣe májò ọkọ̀ ọkọ̀ ìjọba májò ọ̀sá lẹ́sẹ̀ májò wa náà ọkọ̀ ìjọba májò ọ̀sá wa náà lẹ́sẹ̀ stéètì májò ọ̀dàrú Ọ̀yọ́ náà májò ọ̀dàrú bẹ́ẹ̀ ni lórí bó ti rí nù. bàbá wa gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àwọn èèyàn jó wa pé tí àwọn ọdẹ bá ṣe ọdẹ débì pé bóyá wọ́n fẹ́ pẹran ni o àbí wọ́n ṣàṣọ bẹ́ẹ̀ ẹlẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí bàbá wa. láàlú ògiri òkò bí a bá wọ gbóyè tí a náà fẹ́ dẹ̀gbẹ̀ wọ́n dọ̀bálẹ̀ wọ́n bẹ̀bẹ̀ àwọn nídìí ẹran táwọn fẹ́ fi jẹun tó bí a bá wọ gbó tí a bá ń wẹ́ran kí wọ́n ọ̀pẹ̀ran èyí tí wọ́n bá ṣe rí pa wọ́n rí panu èyí tí wọ́n bá dé fún wọn wọn ò ní rí o ó ti rí nù. yóò bá fọ bá dẹ̀gbẹ́ òkété gan yẹn. ní adẹ́gbẹ́ òkété bí wọ́n yọ bẹ́ẹ̀ bá ṣe yọ lọ ó ti rí nù. wọ́n kọ́kọ́ gba àṣẹ náà. wọ́n kọ́kọ́ gba àṣẹ náà. àwa tiẹ̀ ti dé tá a ti kéwú tá a sì rèwú báyìí tá a sì faru rẹ̀ jẹ́ ká já gbòǹgbò yẹ pé ká fi ráyè fa òkété yẹ ajá gbòǹgbò tá a rò kété mọ́ agbẹ́sàdé sálẹ̀ àpò kété mẹ́jọ nínú gbóyè nínú sálẹ̀ ibi tí mo ti dẹ́ sáà irú rẹ̀ á sì fa. ibi tó kété wá. tí ọba fún yàn ìrọ̀lẹ́ yàn ń pa. bàbá wa tàbá wa ń béèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún apá àwọn bàbá ńlá yín ìran kẹlò lẹ́yìn jẹ́ bẹ́ẹ̀ ṣe wà ìran karùn-ún tàbá ní àwò nísìnyí yóò ti máa lọ bí 100 ọdún méjì táwọn bàbá yín. yóò tó bẹ́ẹ̀ tí ọba jù bẹ́ẹ̀ lọ. bó o ní àwọn bàbá yín ṣe wá mọ̀ yìí pé àmọ̀ pé gẹ́gẹ́ bí ìwádìí àwọn àgbààgbà náà alágbára tààràtààrà ni wọ́n. ẹ ṣeun bàbá wa jagun débi ni láti Òṣogbo ló ti débi ó sì kó ọmọ 5 débi. ọmọ 5. bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́kù 3 àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ní àwa tá a dúró yìí nísìnyí. ìkankan náà gbogbo àwọn ego èyí tẹ́ wà bí kò sí àlejò kankan àyàlẹ́yìn àtàjọ wá. òun náà sì fẹ́ jọ wá gan-an bá lè bí bẹ́ẹ̀. èmi gẹ́gẹ́ bí mo ṣe wà yìí náà Èkó lè mi wà nígbà tí mo wà ní kékeré mo máa ń dé gbogbo bíi náà gbà yẹn mo máa ń he ìgbín gan tí n bá ti dé tí n bá fẹ́ rí ìgbín torí táìmù gbà yẹn ìgbín máa ń wà gan tí n bá dé mo fẹ́ he ìgbín o bí n wà he ìgbín rẹpẹtẹ ṣùgbọ́n tí n bá ti sọ pé máa he ìgbín mi ní rí ìgbín o. ẹ tún kọ́kọ́ débi náà pé kọ́kọ́ ti débi tí màá kọ́kọ́ júbà nìkan torí pé mo máa ìgbín yẹn wà pọ̀ máa rí ìgbín gan nígbà yẹn kó tó pé mo lọ sí Èkó.
torí kò lè mú gbé. fún àwa tá a bá ń gbọ́ mi tá a sì ń wò mí kedere káàkiri àgbáyé yóò mọ ya àwọn èèyàn lẹ́nu torí pé mo ṣèwádìí dáadáa àwọn èèyàn sì sọ fún wa nípa èṣù lára tá a wà níbẹ̀ yìí àwọn èèyàn sọ fún wa tààràtààrà àti bí ìṣe jẹ́ àrí bá a ṣe ń gbọ́ yóò mọ yẹ lòmíì lẹ́nu in tí aṣẹ̀dá fi gbé agbára àbí nínú ẹ̀dá tí aṣẹ̀dá dá kan tó ṣe pé wọ́n wà ní ibi ó ń gbé inú bí kò sẹ́ni tó yé o ṣùgbọ́n wọn èé dẹ̀jà rẹ o torí pé mo tọpinpin kódà mo lọ káàkiri àwọn abà àti àwọn ìletò tó ń bẹ ní alájàtà wọ́n jẹ́rìí sí i pé bó ṣe rí nù bó ṣe rí làwọn bàbá wa sọ tó bàbá wa tó téèyàn bá wá débí àti rí ọtí nílẹ̀ báyìí wọ́n á fẹ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe káwọn ará ilé kí wọ́n sì rí. alájàtọ̀ ọ̀dọ̀ kámẹ́rà sọ mọ́ ká yọkẹ́. ìbọn ọkùn ìbọn obìnrin ìbọn oṣó ìbá àjẹ́ ìbá ìmìrì ìbá àkọ́kọ́ ìbá ṣẹ̀dá ìbá àwọn ànàbàjá tí ń kọ́ máa ń fojú àlá láàánú òbí òkú àwádọ̀ rẹ̀ láti pé kílò ọ̀dà kókó rẹ̀ síta kókó rẹ̀ ọ̀tàn sáyé kọ́tàn dáadáa kókó tiwa náà tàn ká lábá wá májè òye àlọ́ ìwé àwọn ọ̀gbọ́dọ̀ ohun àwọn ìwé ọ̀gbọ́dọ̀ ohun òrìṣà dọ̀bálẹ̀ ìjọ ọ̀gbọ́dọ̀ ohun olúgbó mọ̀jẹ̀ ohun wa obì rẹ̀ táwa fún ọ ni. obì rẹ̀ ní yọyọ. ẹ̀tọ́lá yóò tó àfọwọ́kàn mọ́ àfẹ̀kejì kú ọ̀dọ́ òṣèlúbọ̀ ẹ̀mọ́dà ọgbà ó ní bẹ́ẹ̀ ni. èèpà èṣù ọkọ̀ òkú ni àfọwọ́kàn mọ́ àfọwọ́kàn mọ́ bùnà májọ ọjà àlábà májọ ọjà àlábà ó ní ẹgbà ó ní bẹ́ẹ̀ ni. èèpà èṣù ẹ bá ní já ọtí o. Mua. wọ́n lè mú wa. Iya yìí. Iya yìí. Àdàlú. Wá dáhìn wá dáhìn. Ó yá yìí. Mú. ẹ kámẹ́rà sọ̀rọ̀ rẹ. Máa wọ báyọ̀. láàlú òbílẹ̀ èkó ọtí lè ké tí láéláé ọkà bàbàjẹ́ ké ìbàjẹ́ láwùjọ èèyàn mọ́jà àti o mọ́jà pẹ̀lú mọ́jà fi ilé ìkábàámọ̀ bí àbámọ̀ àbá ti ṣe ni kò ṣe fún wa kọ́nà ọ̀la fún kálukú wa kọ́nà ọmọdé kárí bá ti ṣe kárọ̀nà gbégbà kọ́ bá wa ṣẹ́gun ọ̀tá kárẹ́ yóò lè kọ́ bá wa ṣẹ́gun abínú ẹni òfìjà ló kò tiẹ̀ ní bá ní ṣẹ́gun yá wá yàn ọtí ẹ̀ ní o. wọ́n dàrú ní ẹnì kankan. àkókò rẹ̀ ń bọ̀ àbọ̀ o. ó ti rí nù o yóò rí bẹ́ẹ̀ jọ ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ wá kárí ayé mímọ̀ dáadáa káwa náà máa gún jíìpù kíbi ó dilé wọ́n kọ́lé fún ọ ohun tá a bá bọ́ ọsọ dé ọṣẹ ọṣẹ ló ní ọṣẹ oṣù lọ́dẹ́ ọmọ súnà àbákábàtà alágẹmọdà lórí sòkè gbà ìtọ́kasì gbígbẹ́ lọ́dọ̀sán ẹ̀rọ méjì ó fóró tiẹ̀ sí ẹ̀rọ tọ́ka bá kọ ẹ̀ṣọ́ ẹ̀nà káni kú sí o ọ̀dọ̀ ọwọ́ yín ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ jẹ́ ọṣẹ bẹ́ẹ̀ àdúrà gbogbo àní ọgbà ọ̀tọ̀ ò ní kú rẹ̀ lórí ọmọ ayé àti ọmọ òní ní wà ẹni tó wá dá ọlọ́run náà lórí kọ́ máa rìnrìn kúrè ayé ọmọ gbé onílárí kó gùn lẹ́nu ilé àtọ̀nà tiẹ̀ náà kò dáa gbogbo àwọn ọmọ tí wọ́n wá wáyé gbogbo wọn ni wọ́n máa kọ́lé ká máa jọlá wọn kọ́ sọ àhín di ìlú Amẹ́ríkà kọ́ sọ àhín di Amẹ́ríkà láàrin gbogbo bí àwọn ọmọ rẹ ti bá wọ̀ lónìí tí wọ́n wọ̀ lọ́la wọn ó ti mọ̀ pé alájàtà kọ́ ọ̀kẹ́ gbogbo wọn náà dákun
májè àti ṣe májè àti bàbá wa mo rí i pé gbogbo ọtí ni ẹtù sí tán pátá gbogbo ẹ̀rọ gbọ́dọ̀ mú. èsì pé bóyá yìí náà ó mú un bẹ́ẹ̀ òun ló ní nǹkan rẹ̀. tẹ́ ẹ bá ti gbé wọgbó ẹ lónìí. olóní nǹkan tá a bá ti mú débẹ̀ olóní. tó bàbá wa oúnjẹ yín. tá a bá wá wò ó alájàtà a rí i pé kò jìnnà púpọ̀ sí àkùfò abádẹ́wò ogun àgbẹ̀kọ̀yà ogun àgbẹ̀kọ̀yà ipa wo ni ẹ kó àti láàlú ògiri òkò yìí tẹ́ ẹ kó lásìkò ìgbà náà gẹ́gẹ́ bí. mi ò sí lóko. bàbá ẹ ṣáà gbọ́ díẹ̀ gbọ́ tàn díẹ̀ ń bẹ̀. díẹ̀ tẹ́ ẹ gbọ́ náà la fẹ́ káwọn aráalé. àwọn bàbá wa tí wọ́n ṣiṣẹ́ àgbẹ̀kọ̀yà wọ́n ti lọ bọ̀ tó kọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó kù náà ni bàbá tó dúró. bàbá wa náà jagun àgbẹ̀kọ̀yà. ọlọ́run ọba ìjọba ní ṣẹ́gun ọlọ́run ọba lọ́ba ní ṣẹ́gun láàlú sì dúró ayé dúró oṣó dúró àjẹ́ dúró olóòdò dúró òkè ìbàdàn dúró gbogbo wọn dúró lẹ́ka tọ́lọ́ fi ṣẹ́gun ṣùgbọ́n gbà wọ́n wá dọ̀ láàlú yìí náà ó ní wọn lọ ra ajá méje. ajá méje. ó ní wọn bẹ́ méjèèjì sóun lórí ọ̀kọ̀ọ̀kan náà la ṣe ń fà tá à ń bẹ́ẹ̀ lù lórí bó ló ti ṣajá rẹ̀ yìí sí ó ní wọn ó bo mẹ́ta mọ́lẹ̀ ó ní àkùfò gangan alára ó ní wọn ó gbé mẹ́ta lọ ọbẹ̀ kí wọ́n lọ bò mọ́ olórí òkè àṣeolú tọkọ ra fírì ìwálẹ̀ ó ní wọn lọ bọ̀ kan mójú odò bẹ̀ ó lò wọ́n ṣẹ́gun ó sì ṣẹ́ ń tòótọ́ torí kì í ṣagbára èèyàn agbára gbogbo orúnmọlẹ̀ lọ ṣẹ́gun agbára gbogbo wọn ni lọ ṣẹ́gun gbogbo ṣe wónú. fún àwa tá a bá jẹ́ ọmọ ìsìn àbáwá tó bá ṣe yí pé àti ẹ̀ mọ ìlú Ìbàdàn àbáwá tó gba ẹ̀sẹ̀ ń gbọ́ ìtàn odidi ìtàn ń bọ̀ nípa ogun àgbẹ̀kọ̀yà ipa tí láàlú ògiri òkò tó kó lásìkò ìgbà náà lẹ gbọ́dọ̀ bàbá wa mú ẹnu bá torí pé èmi ti gbọ́ tá ń pa rẹ̀ rí ẹgbẹ́ odidi ajá méje tó sì tún sọ fún wọn pé bóun ó ṣiṣẹ́ tó ṣe pé ńgbà náà wọ́n ní bíjọba ṣe lágbára tó ẹ ń bá rántí ogun àgbẹ̀kọ̀yà ni wọ́n mọ̀ yìí pé ìjọba ò lè gbàgbé pé agbára sì kú o àwọn agbálágbára kù lákùfò ìlú Ìbàdàn ìlú àwọn akọni ìlú àwọn jagunjagun sì ni pẹ̀lú. bàbá wọn gbà náà tí ẹ bá wá lọ sí ojú ogun ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá lọ náà lẹ́mọ́ padà. pẹ̀lú àṣẹ Ọlọ́run ilé ń bọ̀ yìí bọ̀ ṣe á bọ̀ ni. kankan wọn ẹnìkan kò ní pẹ̀dín ibù lè ṣe wá sí tó ṣe pé ìjọba pẹ̀lú oríṣiríṣi àwọn ìbọn àtàwọn nǹkan tó gbé. àwa káwa yín ìbọn àwa ká yín àwọn tí a yìn náà. láàlú ògiri òkò ní yìn bàbá wa nǹkan sì ń bẹ nǹkan ń bẹ tó ẹ̀yin ará lédè ń gbọ́ mi o torí wípé ihun tó ń kálukú bá gbàgbọ́ iná ẹ̀ ni ó sọ̀rọ̀ lé lórí kábàá lè mọ̀ yí pé nílẹ̀ Yorùbá àwọn nǹkan ń bẹ àwọn nǹkan àṣà ń bẹ tó ṣe yí pé téèyàn bá sì ń ṣe o bí wọ́n ṣe ní pé ká ṣe é yóò mọ̀ rí bó ṣe yẹ kó rí torí pé lónìí àwọn ẹlẹ́tàn àwọn onírọ́ ẹni o àárí odidi ọtí táwọn bàbá wa gbé wá bí wọ́n ṣe wọ́n tú lé gbogbo ẹ̀ lórí pátá láìṣẹ́ ẹyọ kan kù ní ojú kòkòrò ọtí lásán ilẹ̀ ló. bẹ́ẹ̀ yẹn bí lásán bó ṣe kéré mà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ yọ̀ọ̀bà rìn. ó bí ẹ̀. yọ̀ọ̀bà kò fún yàn jẹ bẹ́ẹ̀ yẹn bá jẹ. àbádé bá fẹ́ sọ pé ẹ̀mí abẹ́sùn pé bí nǹkan àtọ̀rọ̀ ni ká tó lè bẹ́sùn pò mí. wọ́n ti ní ẹni tí bí ẹ̀ bá gùn ló lè bẹ́sùn jẹun. ẹni tí síbi rẹ̀ bá gùn. ló lè bẹ́sùn jẹun kọ́. tó àwa ń pe ìjọba ọbẹ̀ látòrí ìjọba ìbílẹ̀ Ìdó à ń pe ìjọba ọbẹ̀ látòrí ìjọba ìbílẹ̀ Ìdó a sì ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀ látòrí bàbá wa Isiaq Abiola Ajimobi a sì ń pe ìjọba àpapọ̀ gan pẹ̀lú torí wípé àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìwádìí tèmi ń ṣe lọ́wọ́ lábẹ́nú àwọn nǹkan kan ń bẹ o tó ṣe yí pé táwa náà bá lò báwọn òyìnbó ṣe ń lò wọ́n fún wa lẹ́sìn tí a bá fẹ́ ìmọ̀ báwọn bàbá wa ṣe ń lò agbẹ́ nígbà tó gba Àgbẹ̀kọ̀yà agbóríṣiríṣi àtàwọn tó dẹ̀jà rẹ̀ ṣùgbọ́n tá a bá lè lò fún àwọn nǹkan míì
báwọn bàbá wa ṣe sọ pé ìlú tí a náà lè dàbí Amẹ́ríkà kó sì tún ju Amẹ́ríkà lọ torí wípé àwọn bàbá wa mọ tí wọ́n ń sọ o wọ́n mọ tí wọ́n ń sọ wọ́n mọ tí wọ́n ń sọ dáadáa ìní ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe o kọ́ba lè rí bí ṣe ń rí torí pé nígbà àwọn bàbá wa sọ wọ́n ní pé ọ̀dà o káwò inú gbó ojúgbó la gbàdébì bó o ní òkúta bó o lè ṣe dúró lórí eléyìí bó o làwọn eléyìí ṣe wà ń bí tó ṣe wípé bí ìgbà tó ṣe wípé wọ́n gbé wọn wá bẹ̀ ni ìtàn wọn ń bẹ o iṣẹ́ ìwádìí ń bẹ rẹpẹtẹ lórí àwọn nǹkan tí à ń wò yìí bẹ́ẹ̀ náà ló ṣe wà káàkiri gbogbo ẹ̀yìn òkúta yìí àwọn kan náà wà lọ́nà wọ́n lọ káàkiri bẹ́ẹ̀ inú ìjọba ẹ jẹ́ ká mójútó àwọn àṣà wa ẹ jẹ́ ká mójútó àwọn àṣà wa ká sì fún àwọn nǹkan àṣà wa ní àpọ́nlé àti iyì àti ẹ̀yẹ àkọ́kọ́ o kìí ṣe gbogbo wa la ní ká bọ́ o kìí ṣe gbogbo wa ẹni tó bá fẹ́ ni o àwọn bàbá yìí yóò fi agbára àbí agídí mú ẹnìkan àmọ́ bó o ní nǹkan àjogúnbá wa bó o ní ò ṣe ní di ohun ìgbàgbé ilé èmi olùkọ́ àgbà fi ń pariwo káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin tìbútòrò ilẹ̀ Yorùbá yìí pé àṣà wa mà dọwọ́ wa àìmọye àwọn nǹkan míì táwọn kàkún àmọ́ ló ṣe yí pé nǹkan bẹ́ẹ̀ o ọ̀dà kọ́mọ̀sí pé àwọn bàbá wa bá a mójútó ẹlòmíràn kan lóun ralẹ̀ àbóun ralẹ̀ dérú bíi láì ní mọ̀ yìí pé láàlú làwọn bá wá. tó bàbá wa kó tó di pé àmọ́ ta àtàrẹ ẹ̀ tó bá ń fi òkà ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sì bá ń fi òkà ẹ̀rọ yín síta. èmi ni Ọládòsù Awóyẹmí nọ́mbà ìgbóhùnsáfẹ́fẹ́ mi ni 070 83 099 023 ẹ̀ tó bá wa pè lẹ́ẹ̀kan sí 070 83 099 023 bàbá wa ẹ̀ bá wa dárúkọ yín fáwọn ará ilé tí wọ́n ń wò wá. èmi ni Oyèlékè Adéníjì Alájàtà tó ọmọ kan gbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ó kí èṣù fún wa ọmọ wo ló lè bá wa kí èṣù láàrin ọmọ kan ń kì bá a ṣe ń bọ̀ tí ń kí èṣù ẹ má jòjú ó tì yín ọkùnrin ní kí ọyá má bọ̀ sójú ojú ń tì ọ́ ní. ọyá kì í bọ́ bá ṣe máa kí. Kó tẹ̀síwájú ni kó tẹ̀síwájú lu Alájàtà ni. ìyá kájíjà máa ti jù. àwọn ọmọ ń tijú bá a ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan bá fẹ́ ṣe ń kì í. láàlú ni ògiri òkò àdẹ̀mùdẹ̀mù bàtà bá kí olówó ẹyẹ òjìṣàṣà kálù onímúyímú èké sì ń sá nígbà tí ń lọ ìpàkọ́ ẹ̀rí fi láàánú ògiri òkùnú kò ní í ṣe wá kò ní í sọmọ wa kò ní í ṣe wá kò ní í sọmọ wa àníríjà rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ náà ni oògùn láká yóò sì mọlẹ̀ kókó odò tí rú múnùmúnù ìpìlẹ̀ ní àná dá lóró àwọn ẹ̀sán tí ọ̀nà ti búrẹ̀ sánmọ́ ìmọ̀ bá a bá ti wulẹ̀ àpẹ́ tó bá a ti wulẹ̀ ká jí tó àbá kún fìpè lóko ni àádẹ́ fi oko ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ èso àtògùn rí èèyàn gbọ́dọ̀ dábàá pé àkíní wọ́n ń ṣe ògùn òsínú àṣà tí ògùn òsínú ẹni èèyàn dáhẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni láàánú ògiri òkò bó ti rí nù. tó mo wá kí wa o gbogbo àwọn aráalé tá a ti ń wò mí bọ̀ láti àárọ̀ mo dúpẹ́ o mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé fún àtìlẹ́yìn tẹ́ ń ṣe fún wa pé bó ni àṣà àti ìtàn wa bó ni ò ṣe ní di ohun gbàgbé torí náà o yàtọ̀ sí táwọn èèyàn sọ wípé tẹ́ bá débì àwọn kan gbé ọmọ pọ̀n àwọn kan ń lo ata kò rí bẹ́ẹ̀ o wọ́n jọyè wá yí pé kìí ṣe nǹkan eré o láàlú ògiri òkò ni ibi tí sì ń gbénu ó ti yé àwọn èèyàn tó bá jẹ́ àgbàlagbà ńlẹ̀ Yorùbá yóò mọ ìyàwó yẹn lẹ́nu pé bóòlù yẹn ṣe lè máa gbénu àpáta ẹ̀ kódà ọ̀rọ̀ a máa gbénu igi o ọ̀rọ̀ a máa gbénu igi mo ti ṣèwádìí rí dáadáa tí kìí ṣe eré tí kìí ṣeré dáadáa ni torí náà títí ìgbà tá a tó máa pàdé lórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ni mo fi sọ yín pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé yìí kó dúró títí ìgbà tá a tó máa pàdé ire o.